Ó tún ti ṣẹlẹ̀. Alhaja Lizzy ti di adviser o. Ó ti jáde láti advice bàbá Mohbad, Sam Larry, Naira Marley, Ìyábọ̀ Òjó gan ò gbẹ́yìn o. Ó ti wá advice wọn. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́, kí ló ṣẹlẹ̀ gangan? Ó yá, inú fídíò ilẹ̀ ti máa rí gbogbo ẹ̀. Ó yẹ bá mi wo fídíò yìí, kẹ́ máa bá mi like, kẹ́ máa bá mi share. Ẹ jọ̀ọ́ yín tí ẹ ti subscribe, ẹ bá mi tẹ subscribe button yẹn, kò ná yín ní extra owó, kò ná yín ní extra data. Thank you so much. Ẹni tó bá ní kó lọ sin ọmọ ẹ ní kó mú tiẹ̀ síta kó pa kó sin káwọ́. O ò gbọ́dọ̀ sin. O ò gbọ́dọ̀ sin. Jẹ́ kí wọ́n jẹ ní mọ́ṣúárì. Jẹ́ kó jẹrà sí mọ́ṣúárì. Jẹ́ kó wà ń bẹ̀ ní mọ́ṣúárì. Ká lè rántí nípa tiwọn pé ohun tó ń ṣe fún Mohbad lélẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tí Mohbad deserve lọ́wọ́ ọmọ Nàìjíríà nìyẹn, jẹ́ kí gbogbo ayé rí. Justice may not come up today, but believe me, a government of justice will rise one day. I have the belief. Baba Mohbad wò mí dáadáa, case Idumata. I know what to say. I know what to do. They were being sent to prison, but those that obstructed justice for Mohbad, they were the one that removed that case from court. So many things ló wà lọ́kàn mi tí mo fẹ́ sọ. So many things ló wà lọ́kàn mi tí mo fẹ́ ṣe. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ APC ní gbogbo àgbáyé, ẹ jẹ́ kí n sọ ìtàn ráńpẹ́ kan fún yín. Ní ọdún kan, mo wọlé sí Ọlábísí Ọ̀nàbànjọ University nílùú Àgọ́wòye. Nígbà tí mo wọlé sí university yẹn, ogun kan wà tó ń jà wọ́n ní Ọlábísí Ọ̀nàbànjọ University. Ogun náà pọ̀ débi wípé agbára ọba ò ká, agbára àjòyè ò ká, agbára gọ́vnà ò ká, kò sí agbára ẹni tó ká ogun yẹn. Ṣùgbọ́n lọ́jọ́ tèmi, inú tèmi dùn pé mo wà lára àwọn tí ó ṣe ogun náà. Mo fi gbogbo ẹnu sọ wípé èmi ni mo lead ogun yẹn. Ogun náà ni wípé nílùú Àgọ́wòye, káwa tó wọlé kan tó admit tèmi sí Oṣù, níjà ti máa ń ṣẹlẹ̀ láàrin àwọn students àti àwọn indigenes. Ìjà yẹn máa ń pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé kò sí agbára ẹni tó ká. Ìjà náà ni wípé wọ́n ní àwọn ọlọ́kadà tó bá gbé àwọn students obìnrin, wọ́n máa lọ bá wọn sùn ní burial ground. Kéèsì yẹn pọ̀ débi wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló sọ ẹ̀mí ẹ̀nù, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló go through trauma. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí, kò sẹ́ni tí ò mọ ìtàn yìí nílùú Àgọ́wòye. Ìtàn yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé kò sí agbára ẹni tó ká. Mo wá wọ school, mo wọ Ọlábísí Ọ̀nàbànjọ University. Mo wá rí something similar. Mo wá dìde dúró. Mo wá kó àwọn ọkùnrin, mo kó wọn jọ. Àwọn obìnrin mélòó kan tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wa, wọ́n sá padà lẹ́yìn. Ajá ìjà yẹn, a fa wàhálà yẹn. At the end of the day, I sit round the table. Gbogbo wa jọ sign pé kò ní sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. And that is how I have been able, with my fellow comrade, to conquer this evil act. Lọ́jọ́ tèmi, tó máa ń sọ̀rọ̀ Lizzy Anjorin, Lizzy Anjorin. A lot of you don't even know why they mention Lizzy Anjorin. Ó lọ sóṣù, she was an activist, she was this. A lot of people don't even know who Lizzy Anjorin is. Mo decide láti fi profile mi pamọ́. Mo decide láti má jẹ́ kí ayé mọ nǹkan tí mo jẹ́ àbí bí mo ṣe tó. Ṣùgbọ́n wọ́n ní tọ́wọ́ ẹni ò bá tẹ̀ kúdà, kò kí ń bèrè ikú tó pa bàbá ẹ̀. Fún gbogbo ọgbẹ́ APC pátápátá ni mo address wípé Idumata case will never be swept under the carpet, trust me. Mohbad's death will never be swept under the carpet. Ó lè pẹ́, ó lè yá, justice is coming. Let me tell you something. Nígbà tí a fẹ́ parapọ̀ láti gbára wa sílẹ̀ ní Àgọ́ìwòye lọ́dún náà lọ́wọ́ àwọn ọlọ́kadà, àkọ́kọ́ ń ṣe ránpẹ́ lábẹ́, but ohun yóò tó. But nígbà tó yá,
mo mọ nǹkan tí mo need tí mo dẹ̀ padà achieve ẹ̀. Nígbà tí mo achieve ẹ̀ òun ni mo fi rí power tá a fi wá ṣẹ́gun nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn pátápátá. Despite the fact that we are not interested in politics, if going into politics we put an end to this level of injustice, we will look for youth that are physically and mentally fit to deliver us. Mi ní sọ̀rọ̀ jù, ẹ má jẹ́ kí n inform yín jù, but let me tell you something. Like I said, aṣíwájú lèmi o, be you anybody, aṣíwájú lèmi. Aries kan náà ni wá, mentor mi ni bàbá. Àwa dẹ̀ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára ẹ̀. Ìbá dára ìbá dùn. Bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe brilliant, bó ṣe smart, bó ṣe jẹ́ ẹ̀dá tó like justice. Tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin tó ń appoint àti gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe lábẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ ṣe wà capable, lẹ ṣe wà competent, level of injustice kò ní divide ìlú yìí. But as we speak, level of injustice has divided this country. And let me tell you something, mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mò ń bá yín sọ lálẹ́ gbogbo ẹgbẹ́ APC, ọ̀rọ̀ abiyamọ ni mò ń sọ fún yín. Tí kò bá sí ẹni tó fẹ́ bá wa sọ, òkú Mohbad is a shame and a disgrace. Òkú Mohbad shows that this country is not competent. Òkú Mohbad shows lots of flaws in this country, in this government. In you and you and you and you, Aṣíwájú Bọ́lá Ahmed appointed. You all failed Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. If Mohbad can die without DNA, without autopsy, and you watch in likes of Iyabo Ojo to have subjected that poor man to such public ridicules, and don't worry, we are coming. We are coming. Ẹ fọkàn balẹ̀. Ambo àtìdè. Ṣẹ́rí ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀, à ń bọ̀ àti ìdè Amadé. Ṣẹ́rí nígbà tí mo jàjàngbara ní Ọlábísí Ọ̀nàbànjọ tí a jọ wá sign letter wípé kò ní sí ọlọ́kadà tó máa gbé student wa kankan mọ́ tí wọ́n máa ṣàbúrú, tí àwa náà wá sign pé kò ní sí student kankan tó máa attack ọlọ́kadà. Nígbà tó yá tó bí ọdún mélòó kan, mo lórí ọ̀fẹ́ láti sọ fún yín wípé ọmọ tí èmi fi inú tèmi bí ó padà gain admission sí Ọlábísí Ọ̀nàbànjọ University. Lọ́jọ́ tí ọmọ mi gain admission sí Ọlábísí, nǹkan kan tó kọ́kọ́ strike ọkàn mi ni pé nígbà tí àwọn ọlọ́kadà tí wọ́n lọ ń rape student tó ń fi handkerchief nu ojú ara wọn, tó bá jẹ́ pé mo lùkèwé ni lọ́dún náà lọ́hùn, ǹjẹ́ èmi mọ̀ pé ọmọ mi máa padà lọ sóṣù? Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bí titi yín tẹ́ ń bá Ìyábọ̀ Òjó bú bàbá Mohbad, mo kí yín o. Ẹ kú ìtẹ̀mọ́ra àwọn ọmọ tí yín náà in advance. Gbogbo yín pátápátá, yálà ó ti bímọ àbó ò bímọ, tẹ́ ẹ join Ìyábọ̀ láti subject bàbá Mohbad sírú public ridicule yẹn. Ẹ mọ̀ pé bàbá Mohbad ò ní èèyàn, àmọ́ ní Ọlọ́run. Ẹ lè rò pé ti jù lọ, ẹ lè rò pé mọ̀yàn jù lọ, ẹ lè rò pé ti fìyà jẹ gbé. Ìyábọ̀ ó lè rò pé ó ti wéèsì ọmọ ẹ̀ gbé. Ìyábọ̀ Òjó wojú mi, ó lè rò pé ó ti ṣe wọ́ọ̀sì ẹ̀ fún. Ṣé orí irú ẹ̀dá bíi bàbá Mohbad á jẹ́ kó jẹ, ìṣẹ̀dá á jẹ́ kó mu, ìṣẹ̀dá á jẹ́ kó ọmọ titi ẹ̀ náà kó gbẹ́nu lérú òkè tí Mohbad gùn. Wàá rí bí ìṣẹ̀dá bàbá Mohbad ṣe máa jẹ́ kó sunkún lórí ọmọ ẹ̀ àti wọ́ àti gbogbo ìṣẹ̀dá tó parapọ̀ mọ́ ẹ tẹ́jọ́ subject bàbá Mohbad to public ridicule for the fact that the government cannot even protect bàbá Mohbad. It's sad and it's heartbreaking. Tẹ́ ẹ bá sí ń bẹ̀ mọ́ ní ọ̀la kí la fẹ́ fi rántí yín. Ipò tẹ́ wà lẹ́nìí, èmi ti ní ohun tí mo fẹ́ fi rántí yín. Bàbá Mohbad ti ní ohun tó fẹ́ fi rántí yín. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò lè jáde sọ̀rọ̀. Bàbá Ìjẹ̀ṣà ti ní ohun tó fẹ́ fi rántí yín. Ìgbà ò lọ bí òréré, ayé ò tán lọ bí ọ̀pá ìbọn.
ọdún eégún tá à ń wò yìí máa tán ọmọ aláàgbẹ̀ èmi àti yín máa ràkàrà jẹ àáfi eléyìí ṣèrántí yín n tó ń gbé yín sókè lénìí nínú ẹgbẹ́ APC n tó ń gbé yín sókè lénìí tínú yín dùn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó tiraka ó gbìyànjú ó appoint àwọn tó yẹ kó appoint owó tó yẹ kó kó síta fún yín àmọ́ èrò pé ipò títí yín kẹ́ fi jẹ àwọn èèyàn níyà ni irú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwà tó hù lánàá dáadáa ẹ̀ ló ń jẹ lénìí. A lot of people may see Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu as a bad person. A lot of people will see him as a terrible person. Ẹ kú mọ̀ pé victim lèmi náà, but I'm a very smart and eloquent personality. I know who to blame if there is crisis. Everything is not about government. Who are the government? We are the government. You are the government. I am the government. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun kọ́ ló wà ní right offices tó yẹ kó dáàbò bo bàbá Mohbad o gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ dáàbò bo bàbá Mohbad ẹ máa jẹ ẹ máa mu àwọn yín mì láka ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré fún yín wọ́n ní àti dìde ọmọ èèyàn ọwọ́ Ọlọ́run ló wà àti ṣubú ọmọ èèyàn ọwọ́ ènìyàn ló wà àti gbé yín dìde látọwọ́ Ọlọ́run àmọ́ mo fẹ́ràn gbogbo ohun tẹ́ ẹ tò kalẹ̀ yìí mo fẹ́ràn ẹ̀ lálẹ́ yìí mo wá níwà tàbí amọ̀ fún gbogbo yín tẹ́ ẹ jẹ́ kí bàbá Mohbad kó go through gbogbo nǹkan tó go through àti individual àti wọ́n tó wà níjọba àti wọ́n tó sí níjọba tẹ́ ẹ jẹ́ kó go through gbogbo nǹkan tó go through yìí Ọlọ́run á san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ lórí gbogbo ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó tó ti ṣàbùrú fún. I'm going to block this. Is heartbreaking. Mo ń béèrè tí bàbá Mohbad bá jẹ́ bàbá tiẹ̀, tí bàbá Mohbad bá jẹ́ ọmọ ẹ̀, tí bàbá Mohbad bá jẹ́ ìyá ẹ̀. The level ṣe rí ọmọ ẹ̀ tẹ́ ẹ pa number 1 nìyẹn, but the level of disrespect tẹ́ ẹ fún Ìyábọ̀ ó dẹ̀ mú gbogbo ọmọ ẹ̀ ó kẹ̀yìn ọmọ ẹ̀ sí. Let me tell you, let me be frank with you. Ṣé issue èmi àti Ìyábọ̀, you guys are not getting it. Issue èmi àti Ìyábọ̀, a lot of you fail to face the reality and you fail to understand one thing. Issue èmi àti Ìyábọ̀ ó dàbí accumulated points. You don't understand? Ibi tí wọ́n ti tọ́ èmi, ìyá tó tọ́ mi, ó jẹ́ kí n mọ̀ pé ẹ̀dá tó bá ń gbé èèyàn ṣubú tó bá ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ ó máa ṣubú nínú gbogbo ìdáwọ́lé ẹ̀. Ẹ̀yin kan wà tí mo block lórí platform mi, gbólóhùn kan ló lè sọ tí mi ò ní dáríjì ẹ̀ bí mo ṣe ń block ẹ mo dẹ̀ máa gbé ẹ ṣe é pè òun ni wípé èmi àti Ìyábọ̀ Òjó máa parí ìjà. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń type kíní yẹn ọwọ́ tẹ́ fi ń type pé èmi àti Ìyábọ̀ Òjó sì máa parí ìjà yẹn ọwọ́ tẹ́ fi ń type yẹn Ọlọ́run á ro ọlá aburú tí Ìyábọ̀ Òjó ti ṣe Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ fi ọwọ́ yẹn sin òkú ọmọ yín. You all don't understand nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún àwọn èèyàn. Imagine Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ọdún 5 just like that. Naira Marley was being destroyed lórí pé ó ṣoore fún Mohbad just like that. Sam Larry was being betrayed by his own family. He was being denounced by his own family lórí ọmọ tó ti ṣoore fún rí tó ti gbé lọ South Africa rí. Ìyábọ̀ jókòó kó wo level of àwọn tó ti pa sáyé àtàwọn tó ti waste sọ́run.
kọ̀wó kọjókòó sórí èyí tó ṣe fún èmi part 1 nìyẹn àwọn tó ti ṣe fún àwọn èèyàn Ọlọ́run á fi ikú ẹ Ìyábọ̀ ní rèwerèwe ẹ Ọlọ́run á fi ẹ̀rín sí gbogbo ìṣẹ̀dá tó ti dà láàmú. I don't have much to say to you, Ìyábọ̀, but you've been an enemy of this government, and everything you've done under this APC, it is a clear evidence of evil. Because gbogbo nǹkan tó ṣe lọ́ndà APC yìí, APC ló máa jẹ̀yà Ìyábọ̀ when the time comes. Gbogbo tó ṣe, you see, everything you did under APC, it is clearly shown that you are an enemy of APC. Ọ̀rọ̀ ẹ̀ dàbí bó lẹ́sẹ̀. You believe, okay, APC, maybe they've been paying you under Gistlover, fine. During election, you came out, you gave them face off. And Ìyábọ̀, under APC, ṣó mú adúrú aburú tó ti ṣe tí kò sí ìdílé tó lè. Láàrin èmi àti APC ẹ wò mí, kò sí ìdílé tó lè dáríjì yín. Ṣé wá rí gbogbo aburú tí Ìyábọ̀ Òjó ṣe yìí, orí yín náà ṣì ń gbé bọ̀ láti fi gbé yín ṣubú tí àsìkò bá tó. Ẹ kọ́lẹ̀ kẹ́ forúkọ mi sí. It's quite unfortunate. Bí àgbàlagbà wà nínú yín, ọmọdé wà nínú yín, ìwé tẹ́ kàdà, where is your education? Gbogbo yín tán appoint fún nǹkan kan méjì nínú ẹgbẹ́ APC, ìwé tẹ́ kàdà. Ẹ mọ̀ nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe fún yín ni. Wọ́n ní pé tọmọdé bá pe kú amújẹ, tó bá pe yá amújẹ, tó bá pààrọ̀ gidigba, amú lọ fún yẹ ilé. You don't understand? What Ìyábọ̀ Òjó has done to some people may become the end of APC. Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ló strong. Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ṣoṣo ló strong. And Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu become this powerful because he was a man of justice. He was a giver, and he's still a giver, no doubt. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu is màláíkà kan ni tó dá dúró. Mo lè sọ pé nínú gbogbo ẹgbẹ́ APC, ìyè Aṣíwájú ni gbogbo yín fi ń fò. Àdúrà tá máa gbà ni pé k'Ọlọ́run bá wa fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ẹ̀mí gígùn. Tí Aṣíwájú bá parí ìtẹ̀ náà ẹ̀ tán, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ń fò lénìí torí àwọn tó ti ṣe sílẹ̀ ló fi ń fò. Everything Ìyábọ̀ Òjó did under APC we used against you, and that will be the end of APC. Go and write it down and put my name. Ẹ lọ kọ sílẹ̀. Because èmi ò rí ọmọ tá bí nílé eré. Èmi ò rí abiyamọ tó bí títí ẹ̀ tó fún ọmọ ẹ̀ ní ọyàn. Oní Mohbad kú sílé. Oní pé kán bẹ́ẹ̀ wá Naira Marley, oní Naira Marley ló pa. Ìyábọ̀ Òjó, you did not hide it. We have a lot of videos. Do you know why I didn't stage show today? Ìyábọ̀, mo wo lára àwọn fídíò ẹ lénìí. I cannot stage show. Mi lè ṣe show. Mi lè ṣe show. I cannot. Mo wo lára àwọn fídíò ẹ. Mo wá ń bèèrè lọ́wọ́ ara mi pé ṣáà ní ọba ṣáà ní ọba nílẹ̀ Yorùbá. Ṣáà ní àgbàlagbà. Ṣáà ní pásítọ̀. Ṣáà ní mọ́mù. Ṣáà lólórí. Ṣé àwọn tí wọ́n fi sí ipò, àwọn tó yàn sí ipò, ṣán pàfọ́ọ̀mù ṣáà nílùú Nàìjíríà? Ìyábọ̀, mo wo fídíò ẹ kan lénìí. I can't come online and stage show. It's heart-wrenching. I don't know what you want to achieve. I don't know what you want to gain. I don't know. Your level of being psychopath is out of this world. Mo wo fídíò ẹ kan lénìí, inú fídíò tó ṣe, inú kéèsì Mohbad, Ìyábọ̀, ó láyà gan o. It's quite unfortunate wípé aró ẹ tó ń dáràn ọrùn APC ló ń dá sí. Torí pé when the time comes, òkú Mohbad will be used against APC. Idumota case will be revisited and it will use Ijesha case, because I remember Naira Marley was strong APC. Ijesha was strong APC. Lizzy Anjorin was strong APC supporter. And every supporters of you were being destroyed under your nose through your enemy.
You will pay for it. You will pay for it. Pretend as if you did not see Baba Mohbad. Pretend. Pretend as if you did not see tears and pains of those Iyabo Ojo has done terrible things to. You will pay for it when the time comes. But believe me, Omo Asiwaju lemi o. Me dey le deny Asiwaju Bola Ahmed Tinubu. I swear down. It is not because he becomes the president. He has been my own mentor for a very long time. Because he's a smart man. Tó bá jẹ́ pé Asiwaju Bola Ahmed Tinubu ó ṣe duplicate ni. Iyabo Ojo ni grow wings to him. Aries l'Asiwaju Bola Ahmed Tinubu. He pay attention to details. Asiwaju Bola Ahmed Tinubu jẹ́ ẹ̀dá tó máa ń káràmásìkí nǹkan. Asiwaju Bola Ahmed Tinubu mọ nǹkan tó lè gbé yín ṣubú, so ó máa káràmásìkí. But he cannot divide himself. He cannot divide himself. He can't. He's just a one person. He can't be everywhere. He has appointed you, but you have failed him. Imagine Idumota case where a life was being taken, was being striked out by DPP. Oh, you see me, I'm loving everything. Ṣé mọ̀ pé nǹkan kan nìyẹn máa ṣe ló máa fi gòkè ọ̀la. Nǹkan kan ṣe nìyẹn máa ṣe ló máa fi ní kó máa bọ̀ ńlẹ̀. So ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. A máa débẹ̀. A máa débẹ̀. Iyabo, you are doing well. You've done well, Iyabo. I remember how you attacked APC then during election. I remember how everything you did. And you really tried. Because it was after election. You did my case. You did Mohbad case. Mohbad was being murdered. No doubt about it. But the rate, Iyabo, you said by yourself that Mohbad died inside the house. And you said it was Naira Marley. And I could remember when all the musicians, hip-hop musicians, when every one of them turned down APC, it was only Naira Marley that stood for APC. It was only Naira Marley that stood for APC. And that Naira Marley was brought, he was destroyed under same APC's nose. Under APC regime, that boy went to prison. For the fact that that boy went to prison under APC regime by Iyabo Ojo, you don't know how awful it is. You don't know. See, tí máa ń sọ̀rọ̀ tí bá ti ń rẹ́rìn ó ti dórí kókó yá sí. Ṣé tí bá ti ń sọ̀rọ̀ tí mò ń rẹ́rìn ó ti dórí kókó. Ó ti dórí kókó. Ó ti dórí kókó. Ijesha was a strong APC. Do you know that? Baba Suwe was a strong APC. Baba Suwe was labeled a cocaine pusher. Either he pushed the drug, either he was being labeled. Baba Suwe too. That man, he begged, he cried for justice. He did not get one before he died. I'm loving everything. You see, let me tell you something. Bó ṣe wà ní Líkì ló wà ní Gbàǹjà. Àwọn kan Jagunlabi náà gbé lọ ká wọn mọ́lé. Ẹ ṣáà ti rí nǹkan tí ẹ rí pé ẹ̀wọ̀n àti kú òjijì ni Iyabo Ojo ló ń gbé ká orí aláìṣẹ̀ mọ́lé under ìjọba APC. Ẹ rí pé bí Iyabo Ojo ṣe ń operate kò yàtọ̀ sí bí àwọn tó ń gbé Jagunlabi lọ káàyàn mọ́lé ṣe ń operate. Defend yourself. Protect yourself. Defend yourself. Don't go for anybody. If they come for you, protect yourself. Protect yourself. Nǹkan tí mo máa sọ fún yín yẹn. Protect yourself. Nǹkan tí mo kàn máa sọ fún yín yẹn. Just protect yourself. Am I communicating? Nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Yorùbá nísìn kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Jos. Kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìlú mi ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ó ti yé yín? Mi ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Protect yourself. Baba Mohbad, you made a mistake. I have 10 minutes to go.
aṣọ àdúrà tó ń wọ̀ kiri látijọ́ tọ́mọ ẹ ti kú, àwọn wòlíì ẹgbẹ́ ẹ̀dá, àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ̀dá, àwọn ará chọ́ọ̀chì tó ń lọ dà. Tó bá jẹ́ pé kérúbù tó ń lọ, èrò kérúbù mélòó ló bẹ wá justice fòkò ọmọ ẹ̀? Tó bá jẹ́ pé sùn ló ń lọ bàbá Mohbad, ará àṣẹlẹ̀ mélòó ló dìde ló bẹ wá justice? Bàbá Mohbad tòótọ́ lẹ dàgbà, ẹ júrú wa ìlọ, àmọ́ ìtẹ̀fọwọ́ ara yín ṣe fúnra yín ló pọ̀ jù. Bàbá Mohbad, when you fail to face the reality will hit you. I feel for you. Heaven sees my heart. I've never seen you. I've never spoken to you. But I feel for you. But ibi tó délé ní Bàbá Mohbad, tó bá ti apply bí concept àwọn bàbá alápẹ̀ni, bí àwọn bàbá Abijawara, bí àwọn Fádèyí Olóró, èyí tó fi ń wọṣọ sẹ̀lẹ̀ kiri yẹn ní gbogbo ayé ẹ látijọ́ tọ́mọ ẹ ti kú, tó bá jáṣọ Ṣàngó ló ń wọ̀ kiri, wàá ti rí justice. You see, ìyá méjì ò gbọ́dọ̀ jókòbó, wọn ò gbọ́dọ̀ gbé ẹ̀sìn kan wá brainwash mi nínú ogun tó wà nílẹ̀ yìí kí má yára mi ní brain. You don't understand? Látijọ́ tó ló ti ń lọ sí kíánẹ́sì yìí nísìn, ìwọ nìkan ló má múre ẹ bí àmúre ejò tó ń dé kiri, ó rí pé ìwọ nìkan ló dá fèsì ẹ. You are alone in this war. Nígbà tèmi ti ń ja ogun yẹn bọ̀, ọmọjọ́ tèmi àti Ìyábọ̀ Òjó ti jọ ní issue bọ̀, ó ti pẹ́ gan mọ́ nǹkan tó ń ṣe fún mi ní film industry yẹn. For me láti sọ pé ó yẹ ló máa produce film yìí, tó bá jẹ́ pé production ló máa fa ká clash. The moment tí mo fi production lẹ̀ fún wọn, Bàbá Mohbad mo tẹ́rù ara mi pa ni o. Ṣé o rántí wípé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n kọ́kọ́ ń dè mí, wọ́n ní àlájà, ibi ni mo ti gbé wọn ṣépè pé ẹni tó bá tún pè mí lálàjà bó ṣe máa rí fún rẹ̀, ẹ má pè mí lálàjà, torí pé ní bọ́ ṣe fi ń dèèyàn, wọ́n máa ń fi ẹ̀sìn dèèyàn wọnú kòtò ni. When you get to a stage, Bàbá Mohbad, you are no more a baby. Àsìkò ṣì wà fún ẹ, ayé ṣì wà fún ẹ, ayé wà fún ẹ. Change aṣọ kérúbù yẹn, change ẹ̀ sí ti Ṣàngó, change ẹ̀ sí tọlọ́yà, change ẹ̀, do something. Ọlọ́run tó fún àwa ní Ṣàngó, Ọya, Ògún, ó fún àwọn even Israeli tó fún wa ní Bible. During àwẹ̀ ọdún yìí, wọ́n jọ yin bọ́ǹbù para wọn ni, wọ́n jọ ń ṣèkà fúnra wọn. Iran àti Saudi nínú àwẹ̀ ni gbogbo wọn fi bátù wọn sí. Wọ́n sọ pé nítorí pé àwọn wà nínú àwẹ̀ nígbà tí Trump ju bọ́ǹbù fáwọn káwọn wá káwọ́rọ̀ káwọn gbàwẹ̀ tán. You don't understand? Baba Mohbad, when this thing happened initially, I told you so. Mi lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún yín. Èmi ò dẹ̀ ṣe Ìyábọ̀ Òjó tó máa ń gbéyàn kí. Oníkálù ẹni tí ò bá tiẹ̀ lè jagun ẹ̀mí ò lè bá ṣe. Baba Mohbad wá rí pé ńjọ́ tí mo ní wọ́n máa ń pè mí lálàájá mọ́. Ṣé o rí pé mo win ní ogun mi? Ṣé o rí pé mo rí bá ti ṣe? Ṣé o rí pé mo lọ́nà gbégbá? Ṣé o rí pé Ọlọ́run padà lànà fún mi? Torí pé gbogbo nǹkan tí mo ṣe, Ọlọ́run rí pé self defense ni. Kì í ṣe pé mo lọ fi pààyàn, kì í ṣe pé mo fi ṣèkà, kì í ṣe pé mo lọ fi bá ẹni tí ò ṣẹ̀ mí, all self defense. So gbogbo àmúrebí tẹ́jọ́ tó ń gbé kiri yẹn, Baba Mohbad, ìjọ́ tó bá ti ṣí, tó bá ti yí, tó ti rí ẹ tó gbé wo dání, tó ti rí ẹ tó ti print fọ́tò wọn, tó ti ń sọ pé Ògúnlákáyé Ọ̀ṣínmọlẹ̀, olómi lè fẹ̀jẹ̀wẹ̀, òláṣọ́ lè fi mọ̀kímọ̀ bóra, tó pele ọ̀gẹ́rẹ́, tó sà bó ṣe yẹ kó sà, kó máa mú fọ́tò wọn síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Ló máa ní ṣe lè lọ́wọ́ nínú òkú ọmọ ẹ̀, ṣe lè lọ́wọ́ ìjọ ẹ̀ ló ṣẹ́gun o. Ọjọ́ ẹ̀ ló ti ṣẹ́gun o. Ọjọ́ ẹ̀ mo ti sọ fún ẹ títí o gbà. Dádì mi o gbà. Dádì Mohbad o gbà. Èmi ti já ẹ tán o gbà. Ó ti yẹ o gbà. Bàbá tó bí èmi lọ́mọ lọ bèrè ìlú Sẹ̀lẹ̀. Anjorin family kò pé méjì Badagry Sẹ̀lẹ̀ ni wọ́n, àmọ́ ǹgbà tí pìtìpìtì ayé dé, tí ogun ayé dé, mo mọ̀nà yè ṣé ti yẹ. So má sin ọmọ yẹn o. Baba Mohbad, how many minutes to go? 5 minutes to go. O gbọ́dọ̀ sin ọmọ yẹn. O gbọ́dọ̀ sin ọmọ yẹn. Torí tó bá sin, àwọn tó pa Mohbad máa jẹ lọ.
ò gbọ́dọ̀ sin fi ṣírò wípé o ò bí ọmọ yẹn rárá fi ṣírò pé ọmọ yẹn ò gba wájú ẹ kiri látijọ́ tó ti wà mọ́ṣúárì kí lórí ṣe sí so fi ṣírò pé kò kí n ṣọmọ ẹ jẹ́ kí Ìyábọ̀ Òjó àti àwọn tó máa lọ ń bẹ̀ fi rányàn lẹ́wọ̀n jẹ́ kí wọ́n jẹ Mohbad ní mọ́ṣúárì jẹ́ kó wà nínú ìwé ìtàn wípé ọmọ olókìkí kan kú wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí àwọn tó ń sùn sínú ilé ńjọ́ tọ́mọ yẹn kú wọ́n yan fanda jẹ́ kó wà nínú ìwé ìtàn wípé Naira Marley àti Sam Larry tí ò sí Nàìjíríà ló ń lọ ẹ̀wọ̀n oṣù mẹ́ta ọmọ Ìyábọ̀ Òjó tó wà nínú ilé Mohbad lọ́jọ́ tí Mohbad kú Ìyábọ̀ Òjó forúkọ bò láṣìírí jẹ́ kó wà nínú ìwé ìtàn bẹ́ẹ̀. A government of justice is coming. It may take time. A government of justice is coming. Mohbad case will be revisited. Gbogbo everybody. Kódà Ìjẹ̀ṣà case will be revisited. Lọ́kọ́ sílẹ̀ bàbá Mohbad. Ìjẹ̀ṣà case is coming back. Ẹ kọ sílẹ̀. Ẹ kọ sílẹ̀. Ìjẹ̀ṣà case is coming back. Idumota case is coming back. Mohbad case is coming back. Naira Marley Sam Larry case is coming back. Baba Suwe case is coming back. Ẹ kọ sílẹ̀. Baba Mohbad ó gbọ́dọ̀ sí. Àwọn tó pa wà láyé wọ́n fẹ́ kó o sí. Wọ́n ti ṣe party, wọ́n ti ṣe fíìmù, oríṣiríṣi concept náà ti gbé wá láti lè fi lọ sọ pé àwọn ò mọ̀ pa òkú ọmọ àwọn náà pa á mọ́jú. Èékánná ẹ̀, irun orí ẹ̀, ẹ̀jẹ̀ ibi tó ta sí. Àwọn tó ra páàtì ọmọ ẹ̀, àwọn ló block justice by all means. Leave the boy in mortuary. Leave the boy in mortuary. Jẹ́ kó wà nínú ìwé ìtàn pé London APC government. Láàrin báyìí sí báyìí APC. Ẹ jẹ́ ká fi síbẹ̀. Eléyìí ṣẹlẹ̀ sí láàrin àwọn agbẹnusọ APC ní Idumota. Eléyìí ṣẹlẹ̀ sáàrin àwọn agbẹnusọ APC. Ìyábọ̀ Òjó fi òkú Mohbad kọ́ Naira Marley because I remember it was only Naira Marley. It was only Naira Marley that stood for APC. Only Naira Marley. Gbogbo àwọn ọmọ olórin yẹn Ìyábọ̀ Òjó kó lọ ó lọ pé gbogbo wọn London Gistlover. The same thing Ìyábọ̀ Òjó abo contact irú wa náà London Gistlover. Gbogbo ọmọ ológo tó dúró ti APC lójú ayé APC láìkú APC Ìyábọ̀ Òjó ṣe wọ́n bó ṣe wọ́n. A máa fẹ́lẹ́ iná rántí APC at least kò tí ì sírú level of injustice báyìí London àwọn kan tó rúùlù wa lánàá kò tí ì sí in history kò tí ì sírú àwọn tó rúùlù wa lánàá they are government that protect the celebrities, they are government that protect the stars, they are government that protect the youth. We will remember you too, your government, how Mohbad was being murdered. Àwọn tó dẹ̀ sùn nínú ilé Mohbad bọ́ọ̀ ṣe fẹsẹ̀ kan police station. How Naira Marley after fighting, after taking bullets for the APC, how it was being destroyed under APC's nose. How Lizzy Anjorin that stood firm without collecting dime. Lizzy Anjorin that stood gidigba. Lizzy Anjorin without collecting ẹgbẹ́ APC. Ṣé mo wà náà tó wá gbowó l'Abuja? Nígbà tẹ́ shortlist gbogbo orúkọ celebrity ngbà yẹn. Nígbà tẹ́ pè mí mi ò ní ìdí owó. Àbí ṣé mo gba kọ́bọ̀? Àbí ṣé mo wà náà celebrity tẹ́ invite wá s'Abuja lọ́dọ̀ ìyàwó Buhari? Ó ṣà ní envelope tí Ìyábọ̀ Òjó gbà. Nígbà tó dẹ̀ padà délé ó ní ohun tó ṣe fún yín àmọ́ mo dúró mi ò dalẹ̀ mo dúró tán ó dẹ̀ ní ohun tí Ìyábọ̀ Òjó ṣe fúnrú wa ó dẹ̀ ní ohun tí DPP àti APC ó ní ohun tẹ́ ṣe fún wa. And one thing about me ni pé I don't forget something. I don't forget. That is one thing about me. Ṣé wá rí gbogbo wọ́n tí wá ṣe o kéèsì Mohbad torí pé let me tell you something. Ibi tó yàn bá ṣe sí ibẹ̀ ló máa ti ń lẹ́nu. Mo mọ impact tí mo take ní last election.
both financially and physically. Gọ́ọ̀mẹ̀ntì tèmi dẹ̀ dìbò fún kò kí ń ṣe gọ́ọ̀mẹ̀ntì tí ọmọ máa kú sínú ilé tí àwọn tó jọ sùn nínú ilé pẹ̀lú ọmọ yẹn wọ́n máa yan fanda tí orí aláìṣẹ̀ bíi Naira Marley àti Sam Larry máa wá lọ sẹ́wọ̀n